kò ní dára àsìkò yẹn gbọ̀n tí láǹfààní tẹ̀ gbọ́ wa tẹ́ wò wá láyé òwò tẹ̀ ti gbọ́ wa jákèjá gbogbo àgbáńlá yìí pátápátá tá a wà lọ́jọ́ tòní mo ní àlejò pàtàkì lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n bẹ pẹ̀lú mi lójúléṣẹ́ wa Radio Sport FM kọ́ńtà ọ̀sán 91.9 tá a wà yìí ẹ̀yìn òdú ni wọ́n tí wọ́n ń ṣàmọ̀ fọ́lọ́kọ láti orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Kìṣí ni wọ́n ti balẹ̀ sí ìlú Togo àwọn náà sì ni ọmọọba Adébímpé Ìṣọ̀lá wọ́n ti ń bẹ pẹ̀lú mi ẹ káàbọ̀ sílùú Togo. Ẹ ṣeun ẹ kú ìgbàlejò wa. tó yóò bàbá wọn ní àìrìnjìnà bẹ́ẹ̀ ni àìrí abúkí ọ̀kẹ́rẹ́ ẹ̀yìn àwọn olóòtú wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n tí wọ́n sì jẹ́ ògbóǹtarìgì nínú ká sọ̀rọ̀ ní ìlú Kìṣí ẹ dákun ìrìn àjò yìí sí ìlú Togo ṣé wọ́n wà ní ẹwọ́n bù àlóúnjẹ ni ẹwọ́n bù àlówó ni àbí kí ni tó gbé ní ìlú Togo tá a wà yìí. Ẹ ṣeun èyí tí ẹ ń wò mí orúkọ mi náà ni ọmọọba Adébímpé Múnírò Súfì Ìṣọ̀lá ọmọ ìyá pọpọ fún ṣàlẹ̀ àgùrù orúkọ mi nìyẹn fún gbogbo àwọn tí ó máa ń wò mí. Ìrìn àjò mi sí ìlú Togo ìrìn àjò tí mo ti wà ń bẹ̀ láti ọjọ́ tó pẹ́ ni tí mo ń ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ilẹ̀ adúláwọ̀. Mo ti dé ọ̀pọ̀lọpọ̀ ìlú fún díẹ̀ yìí àbẹ̀wò iná ni a wá ṣe fún ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa bàbá wa ní orílẹ̀-èdè Togo. tó inú mi dùn pẹ̀lú sí ọmọọba Adébímpé Ìṣọ̀lá tí wọ́n fún wa ohun tá a sì ń fẹ́ náà nù bẹ́ẹ̀ bá wà níbì kan tó jẹ́ pé ó ń gbé ètò àṣà àti èdè Yorùbá tí wọ́n bá ń gbé láwùjẹ èèyàn gbọ́dọ̀ jókòó sójú kan bí ọmọ àdágbò ó yẹ ká lọ sọ́tún ká lọ sósì ìlú ológun wọn délùú Togo yìí nígbà wá délùú Togo ẹ ti ráwọn Yorùbá pàápàá jùlọ ìlú tẹ́ ti jáde wá tí ṣèlú Kìṣí gbà ẹ bá wọn báwo lẹ ṣe bá wọn sí gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá tó wà lẹ́yìn odi ṣé wọ́n ti sọ lẹ́nu ni àbí èdè àti àṣà Yorùbá ṣì ń bẹ lára wọn nílùú Togo bí ìyá ọmọ ìlú Kìṣí ni mo sọ parẹ́ o. Ẹ ṣe olóòtú inú mi dùn sí ìbéèrè tí ẹ béèrè nínú àná Ọlọ́run mo bá àwọn ọmọ ìlú mi dáadáa ní inú ìlú yìí tí wọ́n sì gbà mí lálejò ní tọwọ́ tẹsẹ̀ wọ́n ṣètọ́jú mi dáadáa. So àwa bá wọn sọ̀rọ̀ pé báwo ni a ṣe ní gbàgbé ilé a sì dúpẹ́ fọ́lọ́run pé wọn ò gbàgbé ilé ibi tó fẹ́ jọ máa fẹ́ gbàgbé ilé Ọlọ́run bá wa tún ibẹ̀ ṣe a ṣe gbogbo ẹ̀ ó yàtọ̀ ní kété tá a bá ti kúrò ní iléeṣẹ́ sport àwà yìí a tún lọ sí ìpàdé ọmọ òkè ògùn tí a bá ti kúrò ní ibi báyìí àṣà òun ni à ń gbé káàkiri gbogbo ibi tá a dé gbàtà ṣe délùú Togo wọ́n gbà wá dáadáa tọwọ́ tẹsẹ̀ ni wọ́n fi gbà wá àdẹ̀rà àna Ọlọ́run gbà lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ìyá wa nílùú Togo. tó inú mi dùn pẹ̀lú èsì tí ọmọọba Adébímpé Ìṣọ̀lá tí wọ́n fún wa yìí eléyìí fi hàn wá pé àwọn Yorùbá tá à ń bẹ̀rù Togo pàápàá jùlọ ìlú Kìṣí àti gbogbo òkè ògùn lápapọ̀ pátápátá ló kí yín pé ẹ kú oríire ó fi wọ̀nyí pé ọmọ tó bá sọ lẹ́nu ó sàpòyàkọ́ kó máa di pé àsàpòyàkọ́ iná mú ọmọọba Abímbọ́lá tí wọ́n fi wá ṣe gbogbo Adébímpé tí wọ́n fi ṣe gbogbo léyìí tí wọ́n ṣe fún wa yìí kọ́lọ̀ jẹ́ kí a rí i pé ẹ dákun ẹ bá wa dágbére fáwọn èèyàn tí wọ́n gbọ́ wa. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí a dúpẹ́ lọ́dọ̀ yín pé ẹ ń gbọ́ wa ẹ ń wò wá ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di a sì tún gbé ànímọ̀ràn fún yín àbí àtún fi àsìkò yìí sọ fún yín pé ẹ mọ̀ ṣàlàyé máa wò gbọ́ Sport FM ẹ máa gbọ́ dáadáa iléeṣẹ́ tó lámìlaka ni iléeṣẹ́ tó rinlẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ́ sport ẹ mọ̀ sí kíni ẹ mọ̀ sálábà pàdé ẹ̀ ń bẹ̀ mo fi àsìkò yìí lágbére fún yín lórí ètò yìí pé ó tó dìgbà kan náà a ó máa tó sa alábàpàdé ayọ̀. tó ó dìgbà kan nígbà ká tó máa ṣe alábàpàdé ayọ̀ ọmọọba Adébímpé Ìṣọ̀lá ẹ ṣé o Yorùbá dùn òun náà nìyẹn mọ́ gbàgbé lé o.